òrìṣà bí ìyá kò sí láyé, òrìṣà bí ìyá kò sí lọ́run, kí ni wọ́n jẹ́ tí fi gbàgbé rẹ? Òrìṣà bí ìyá kò sí láyé, òrìṣà bí ìyá kò sí láyé, òrìṣà bí ìyá kò sí lọ́run, kí ni wọ́n jẹ́ tí fi gbàgbé rẹ? Òrìṣà bí ìyá kò sí láyé. Amúnirántí ọjọ́ ilẹ̀ ń wo òun bá mélòó ni ń rò lọ́rọ̀ yeye mi kí n tó dọmọ kò lóun ká pé kí ni ìyá ṣe ọmọdé lálọ́wọ́ ti bára ìyá ní nǹkan ṣoṣo ní lóòjọ́ tí ọmọ jí alẹ́ lọ́gànjọ́ òru tí ó ní sùn abiyamọ ni ìyá mi Àdùnní, ìyá mi Àdùnní aya Oremakinde, bẹ́yìn ni mò ń kí ẹ máa bọ̀rọ̀ ẹnu mi. Ìyá mi Àdùnní aya Oremakinde abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Kí wá ni wọ́n jẹ́ tí wọ́n fi gbàgbé ìyá mi? Òní lọ́jọ́ bí yín pé happy birthday to you happy birthday. Ìyá mi Àdùnní aya Oremakinde ẹ máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ lójú agbo. Òní lọ́jọ́ bí yín pé àti yíṣà mọ́dún ọdún ayọ̀ lẹ́sìn mọ́ sí ẹ̀yin tẹ́sọdún èyí lẹ́sìn tẹ̀mí o ikú tó yáwó nípa yín ẹ máa sàmì sàṣẹ olórí ire tí gbogbo aráyé ń pariwo ẹlẹ́yinjú àánú aláàánú mẹ̀kúnnù lèmi ń kí lọ́wọ́ ọmọ wọn ní kò yí ẹ máa gbọ́ dídùn ẹnu mi Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ aṣọ àyùn yábí ń lólú ọmọ alérí ikú pogun kò yẹ sọ arógun àbá arógun ogun tó lọ ogun ojoojúmọ́ ni ló mú rí Oníkòyí wù mí ogun àjàwẹ̀yìn ló mú lé gbọ́n sú mi lọ ọmọ ogun bá ní nígbó mọ́dọ̀lúgbó Ìkòyí òrógun jàmọ́ òjàgbó yánbí ń lólú ọmọ alérí ikú pogun ogun burú Ìkòyí òdélé pé alápótabíran ló kó bàbá wọn rojú ogun bá wọn ni wọ́n fi kú 50 ẹ̀ǹdẹ́sùnlé ẹ̀ǹdẹ́sùnta èjì tó kù láẹ̀rí mọ́ ọmọ igun balẹ̀ ó jórí àkàlà balẹ̀ ó jẹ̀dọ̀ Ìkòyí ọmọ agbọ̀n ẹ̀yin lọ́mọdélé gbégbẹ́ gbéjù bí akínmọ̀rin bí awẹ́ gbébà ìran bàbá yìí ni ó gbọ́dọ̀ jó kété o àtúgùn ni bàbá yìí fi ń ṣe Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ agbọ̀n ọmọ àpólú sígun ẹ dákẹ́ ẹ máa gbọ́ dídùn ẹnu mi ẹ wá ní róńgbé sọnù bí ó ṣe bí ọmọ aráyé ò sì ní jalè kọ́pẹ́ yìí ni ẹ wá máa gbọ́ dídùn ẹnu mi mo lẹ́ẹ̀ ti sọdún èyí o ẹ ti sọdún èyí ẹ ṣe tẹ̀mí o ikú tó yáwó nípa yín ẹ máa sàmì sàṣẹ olórí ire tí gbogbo aráyé ń pariwo oníṣòwò tó mọ òye ẹ dákẹ́ ẹ máa fi yè bọ́rọ̀ ọmọ ọdẹ tí ń kọrin lọ ìgbà yín tó ti ń dùn yìí ọlọ́run ọba òníjó pa rẹ́mọ yín láyé ẹ máa sàmì sàṣẹ òní lọ́jọ́ ọ̀bí yín ẹ wá máa ń bọ̀rọ̀ ẹnu mi ẹ̀yin tẹ́ sọdún èyí ńlẹ́ ti tẹ̀mí ìlú ilé ayé yóò ní doríkodò bí ẹ̀rọ afami ìgbà yín tó ti ń dùn yìí ọlọ́run ọba òníjó kan láíláí ẹ máa ń sàmì sàṣẹ àjídèwé sánidẹ́kù ẹ̀ lírí o àgbórapọ̀ ṣebó sánidì gbé báyé olóko bá pẹ́ nínú gbó a máa dàbí èwe ni àwọn ọmọ tẹ́ bí ò ní kú ẹ̀yin náà ò ní bọ́ sọnù lọ́dọ̀ ọmọ ẹ̀ ní bọ́ sọnù lọ́dọ̀ ọkọ ẹ wá máa ń gbọ́rọ̀ ẹnu mi olówó orí yín kọ́ sí mbẹ lálàáfíà ara Oremakinde Àlàní kírílólógójì àjíǹde aró máa jẹ́ ara ẹ̀yìn ó sì máa le kò ní lé nílé ìsakọ̀tára kú wárápá máa ń le ẹ ò wá ní bọ́tágànná kẹ́ ẹ tó lè wọ yàrá ẹ̀yìn ìyá bàbá Kẹ́mi Sálémi ń kí lọ́wọ́ o ìyá ìyá Túndé ìyá ìyá Mìírà ẹ máa fi yè bọ́rọ̀ ọmọ ọdẹ tí ń kọrin lọ ìyá ìyá Dávìdì ìyá ìyá Emmanuel ìyá ìyá bèbí ẹ máa ń gbọ́rọ̀ ẹnu mi ìyá Amadi ìyá Nájímù ẹ máa fi yè bọ́rọ̀ ọmọdé lọ ìyá ìyá Désiré ẹ máa ń gbọ́rọ̀ ẹnu mi àwọn ọmọdé bí ó ní kú ẹ̀yin náà ní bọ́sọ̀nù lọ́dọ̀ ọmọ ẹ ní bọ́sọ̀nù lọ́dọ̀ ọkọ aya wọn lápòmù lèmi ń dí lọ́wọ́ ẹ máa ń gbọ́rọ̀ ẹnu mi ẹ̀yin lọ́ máa pòmù bírí bàǹtà bàǹtà
ọmọ onígbòsù rájèjì ò gbọdọ̀ wọlé ìran àjòjì kájòjì tó bá wọ gbòòrò lápòmù ẹbọra ni wọ́n fi rú wọn ṣe ẹ̀yin lẹ́nu ìṣe tí ń ṣe ní ebi bàbá yín lẹ́mọ ìgbà tí ń gbà yàn hàn ọmọ onígbòmọlé àfìlìjà èṣù nìyí o lédè sú ni bàbá yín jẹ́ ọmọ bírí pété ọmọ bí ò sí aṣọ kò sí èjì gbàrà lẹ̀kẹ̀ ríṣiríṣi ìdí là bá máa rí bàbá ẹlòmíràn ìbá bọ́ra lẹ̀ ẹ̀wọ̀n àdọ̀bọ ọmọ ẹlòmíràn ìbá bọ́ra lẹ̀ àdìmọ̀dù àìdòkú ó bọ́ra lẹ̀ ó sì dọmọ tuntun. èyí lọ máa bílédésù àkámọ́lẹ̀ àfẹlẹ̀jà Apomu bírí bàǹtàbàǹtà tí ń bá ń lọ lọ́nà abẹ́ òun mo ti mọ̀lé wọn. Apomu èyí náà tó wọn mọ́ra dúró wa bájá bá gbé egun àbìdọ̀bálẹ̀ ànìbàṣá bá gbé kówé àrìnà gbalẹ̀ sọ̀mí gbèrú mi lẹ́yẹ jẹ̀kùn wí o. ìyá mi Àdùnní aya Ọ̀rẹ́mákindé tí kò àṣeyẹ àròyé Jésù lèmi ń jẹ́ àjàlá òdì ni mi barí lọ́lá ọmọ epo onímọ̀dẹ èmi lára ẹ̀sà àjèjì ojútì lálọ́ a ní ẹmọ́dún rẹ̀ sà lọ́tí bẹ́ẹ̀ bá pẹ́ dùn rẹ̀ sà lọ́tí o èpo lọmọ yé wọ̀ láṣẹ́dùn ni èmi lọmọ Ògbómọ̀ṣọ́ ajílété ibi agbéjẹ kàágbẹ̀gì àtòmù nǹkan yẹn gan lé ìjókè òró ọmọ ajílété pọ́ndògún àyàkókò nà kí ajímú tábà lóògùn òrìṣà bí ìyá òsì o ìyá lálábàárò ọmọ nílé ayé. ìyá mi Àdùnní aya Ọ̀rẹ́mákindé àwọn ọmọ ìdùnnú tẹ́ ẹ kó jọ àtọmọ ọmọ ní ẹ pé kí n kí yín o wọ́n pé happy birthday to you ma.